ìdílé aláyọ̀ kì í ṣeré tàbí ètò lásán. Ó kún fún ẹ̀kọ́, ìmọ̀, ọgbọ́n, òye àti agbára Ọlọ́run. Eré tó yẹ kí ọ̀dọ́, ọkọ, ìyàwó, ìjọ, olórí ẹ̀sìn àti òbí rere ní láti ní lọ́wọ́ kí wọ́n wò kí wọ́n sì kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. Ìdílé aláyọ̀. Èmi tí mo love tó fún mi nígbà tó ya wèrè mú mọ nǹkan tí mò ń sọ. Sori formation tọ́lọ́ fi dá mi, I love crazy babes as in kóbìnrin ya wèrè. Ó wu Ọlọ́run pé kí èmi àti yín kájọ máa gbé gẹ́gẹ́ bí tọkọtaya. Díẹ̀, ẹ tún fi ń pariwo. Ariwo bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ìwà Ọlọ́run tó ń gbénú mi, ó yẹ kí wọn kóńgó èpè fún ẹ pẹ̀lú tó ṣe yẹn ni. Gbogbo ẹ̀mí àìgbọ́rọ̀ sọ́kọ, ẹ̀mí tó ń ṣagídí sí ọkọ, ẹ̀mí àbọ̀ fọ́kọ, mo gbàdúrà kí wọ́n máa gbiná lórúkọ Jésù. Àmín Jésù, àmín Jésù. Olúwa. Ìdílé aláyọ̀. Ìyá, I am sorry. A ti ti ilẹ̀kùn tẹ́ḿpìlì yìí, a sì ti fi kọ́kọ́rọ́ rẹ̀ pamọ́ di ìgbà tí ìtọ́jú tó péye bá tó wà. Ẹ wo, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ̀yin méjèèjì, ó yá, ìsìn. Ẹ kóra yín jáde kúrò nílé mi. Ó yá, out! Get out! I don't need a greeting from a fool. Ṣé bí wàá ṣe máa ṣe nìyí? Tó bá yà wọ́n máa pretend like a nice guy. Mommy, me, you understand me? Oh, they understand. Ọ̀dẹ̀. Sori tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní wá bá ẹ. Sori mo fẹ́ fi ẹ ṣáà mo fẹ́ fẹ́ sílé ni. Kó lè máa wo no condition is permanent o. Ìyẹn ò nídìí mọ́. Èmi náà rè, ó yẹ ẹ rí mi. Ẹ sanwó mi. Bí pé sórí actually honestly sórí in fact. Èyìnbó nìyẹn bọ̀dá Bíọ́dún. Ẹ san owó mi fún mi. Owó ráìsì tẹ́ gbà lóṣù tó kọjá àti eléyìí tí ẹ bẹ̀bẹ̀ gbà ń jẹta. I am not a baby machine. I am your wife, for Christ's sake. Excuse me. Ẹ pín. Ẹ máa wọ ọwọ́ yín o. Àtẹ ilé ló lélẹ̀. 300 naira ní pẹ̀lú lílọ. 300 naira pẹ̀lú lílọ. Láti ilé. Ó yẹ káta ilé gba 250 pẹ̀lú lílọ náà. Ẹ̀yin kan máa ń lọ sọ́jà ní ẹ̀ẹ̀kan tí ẹ̀ ń nájà rárá. Ẹ wo, ẹ jẹ́ lọ kọ́ bí wọ́n ti máa ń sanwó ná. Ìlú lè ní ìsìn o. Ẹ kọ́ bí wọ́n ṣe ń sanwó náà o. Irú magi wo tún lè léyìn? Irú magi wo tún lè léyìn? Ẹ ṣe ra magi pàlàbà. Ìdílé aláyọ̀ kìkan ṣeré tàbí ìtàn lásán, ó kún fún ọgbọ́n, òye, ìmọ̀ àti agbára Ọlọ́run, èròjà fún ìgbéyàwó aláyọ̀. Báwo ni mo ṣe lè yan aya tàbí ọkọ rere? Ìgbésẹ̀ wo ni mo lè gbé láti tẹ́ ọkọ tàbí aya mi lọ́rùn? Báwo la ṣe lè borí ọ̀tá àti èṣù nínú ilé wa? Ọ̀nà wo la lè gbà láti tọ́ àwọn ọmọ wa kí wọ́n lè yàn kí wọ́n sì yanjú? Báwo la ṣe lè tò ìdílé tó ti dàrú? Báwo ni mo ṣe lè ní ìdílé aláyọ̀? Gbogbo ìdáhùn yìí lẹ lè rí nínú eré ìdílé aláyọ̀ tí yóò máa tọ̀ yín wá lọ́sọ̀ọ̀sẹ̀. Orúkọ tèmi ni Fisáyọ̀ Moses Ọlọ́runṣọlá FMO, olóòtú ètò ìdílé aláyọ̀. Ohun tó ní láti ṣe ni kó o darapọ̀ mọ́ YouTube channel wa. Click the red subscribe button on our YouTube channel for your weekly family TV series. Ẹ jẹ́ ká jọ sọ wípé ìdílé aláyọ̀. Ìdílé wa.